Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a mú wá nípa ọ̀rọ̀ Destiny Boy. Iya Destiny Boy ó ti jáde síta, ó ti debunk oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n ń sọ. Ṣé pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, oríṣiríṣi information ló máa ń fly tí àwọn èèyàn tí wọ́n máa ń sọ, because a ti rí àwọn kan tán sọ pé ní tó ṣẹlẹ̀ sí Destiny Boy ọjà ló ń gbé, àwọn kan sọ pé ọmọ kékeré ó ti ń lo àwọn nǹkan tí ó le ju ẹ̀mí ẹ̀ lọ nípa láti wá àrísìkí ọlà. Gbogbo àwọn ọmọ kékeré ni kò yẹ kó ti expose sí gbogbo àwọn nǹkan tó le yẹn. So ìyá ẹ̀ wá jáde síta lẹ́yìn ìgbà tí ó papòdà tán láti clear àwọn ayé wípé kí wọ́n má sọ ìsọkúsọ wípé ó ti rẹ ọmọ òun tipẹ́, tí àwọn dẹ̀ ti náwó, tí àwọn ti ń gbìyànjú, tí àwọn ti ń gbé káàkiri. So gbogbo ẹ̀ ni ó sọ ní ẹ̀kúnrẹ́rẹ́. Kò kí ń ṣe nǹkan tó easy ní kí mọ̀jẹ̀sí kó ti ojú òbí ẹ̀ kó dẹ̀gbọ̀n alákejì lọ. Àgbàdo àìpé kọ́lọ́hún ó tu òbí ẹ̀, bàbá ìyá, kọ́lọ́hún kó tu wọn nínú, because nǹkan tó le ni. Ọlọ́run má jẹ́ kí gbogbo ẹ̀yin ojú tẹ́ ń wò mí lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin tẹ́ ti dàgbà, Ọlọ́run má jẹ́ kí ẹ ṣòfò ọmọ. Àwa tí a bá tún jẹ́ ọ̀dọ́ náà, kọ́lọ́hún ṣàánú wa, kọ́lọ́hún má jẹ́ ká kú mọ́ àwọn òbí wa lójú. Àwa tá a dẹ̀ jẹ́ abiyamọ náà, kọ́lọ́hún má jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n kú mọ́ wa lọ́wọ́. So gbogbo ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa gbọ́ lẹ́nu ìyá Destiny pẹ̀lú bó ṣe yànnàná, bó dẹ̀ ṣe ṣàlàyé tó ṣe clear àwọn èèyàn nípa ìsọkúsọ tí wọ́n ń gbé káàkiri lórí ikú ọmọ ẹ̀. Wọ́n dẹ̀ tún tag ọba ìdú náà, so tún clear àwọn èèyàn náà nípa yẹn wípé ó ti rẹ Destiny tipẹ́, ó ti rẹ Destiny Boy tipẹ́, táwọn dẹ̀ ti ń tọ́jú ẹ̀, táwọn ti ń gbìyànjú lọ́tùn lósì pé but ibi tọ́lọ́ ní padà já sí. bí ó ṣì gẹrun tó ló ní ṣò lọ́jọ́ Sunday àná. Bẹ́ẹ̀ni, so bàbá ẹ̀ náà, dádì ẹ̀ náà wà ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ níjẹta ẹ̀ náà. bàtẹ́ mi máa fi débẹ̀ bàbá ẹ̀ àtọ̀bẹ̀dú wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o, bàbá ẹ̀ ní ọbẹ̀dú lọ sílé Ifẹ̀. Bẹ́ẹ̀ni. ọbẹ̀dú ò sí ní ilé. Bẹ́ẹ̀ni. nígbà tí ọbẹ̀dú wá dé, ọbẹ̀dú ṣe ń wọlé, ìyàwó ọbẹ̀dú gèétí ìfọbẹ̀dú lómi. làwọn fi lọ pé ọbẹ̀dú nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo Destiny ṣe mọ̀ pé tó wáyé pé nǹkan bá ń ṣe ọbẹ̀dú lè fi Destiny lẹ̀ wọ́n lọ sílé Ifẹ̀. wọ́n ṣáà wá lọ pé wọ́n nígbà táwọn wá pé ọbẹ̀dú dé, wọ́n lọ́bẹ̀dú wá ní wọ́n lọ́bẹ̀dú dẹ̀ níyà, ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ. wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn, wọ́n ní kò gbà. wọ́n lọ́bẹ̀dú wá ní dìmọ́ tá a ti fi ọ̀run hospital wò àti tá a ti fi tó níbilẹ̀ wò, ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital. bàbá ẹ̀ ló dẹ̀ gbà mú nínú mọ́tò dé hospital, wọ́n fi jọ lọ sí hospital àtọ̀dá ẹ̀dú. gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún mi. gbàtẹ́mi máa fi débẹ̀ mi ìbọn bẹ̀ẹ́dú mi bá bàbá ẹ̀. gbàtẹ́mi dẹ̀ wá dé, wọ́n wá dé ṣáàní báwo ni àti pé abiyamọ wọ́n ṣàṣọ mi pé ó fọ́ stage mi. gbàtọ́ wọn yà mú wá lọ bá ẹ̀gbọ́n ọbẹ̀ ẹ̀dú mi, ẹ jẹ́wọ́ fún mi ọba ṣe ní Iya Destiny kò sí ọ̀hún. gbàtọ́ wọn yà mú wá ní ọbẹ̀ ẹ̀dú ẹ̀yẹ ní tèmi. Destiny ti wà nínú àìsàn yìí tipẹ́, kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé nìyí. tí gbogbo wa jọ mọ̀. tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà. mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti lo nǹkan dúdú pé kí ni ìmáa ń jágùn ni, ní pé ká lọ ra tablet fún, pé tablet yẹn máa kí ọ̀ ẹ̀. mo ní mo dẹ̀ ṣe kí ni, mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógo fúnra mi, mo mú owó mo lọ ra tablet yẹn, mo mú fún Fosh ìpè kó gbà. àdẹ̀ lò fún ẹyọ kan lójúmọ́, pé ta bá ń lò fún ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ pé ó máa jẹ́ kí ni yẹn máa kí ọ̀. mo ní mo dẹ̀ ní kí Fosh lò fún, ó lò fún lọ́jọ́ yẹn. nígbà tó díjọ́ pé ìtàkàmọ́dé bàbẹ́ ó ní kí gbogbo eléyìí ipò òdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́. wọ́n sọ tablet yẹn. mo lọ bẹ̀ẹ́dù, mo ní ọmọ mi ti wà ní sickness ló ti pẹ́, ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́. ọbẹ̀ẹ́dù dẹ̀ ní Iya Destiny mi lè parọ́ fún ẹ̀kọ́ ti bàjẹ́. mo lè ní fine. wọ́n dẹ̀ ní kíyàwó àwọn kan mú mi wọnú ọ̀dọ̀ wọn àti èmi àtọ́bẹ̀ẹ́dù àtẹ̀gbọ́n kò sẹ́ni tó fojú kan wọn. ọbẹ̀ẹ́dù gan sunkún níjẹta. èmi ò rí ẹkún lójú babaláwo rí ọbẹ̀ẹ́dù sunkún nítorí pé ọbẹ̀ẹ́dù wò pé ha ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀. gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí. màá fẹ́ kẹ́ bá wa yọ̀nàná ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà, kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣòfò ni tó lò, wọ́n láwọn kan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́dì ẹ̀ tó gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ, àwọn kan ló jẹ poison. Kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn? ọmọ mi ò jẹ poison o, ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo.
wọ́n gbé dé hospital ló kú sí. Àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà níbí báyìí. Hospital ni wọ́n ti lọ gbé, hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú. Ọmọ mi ò kú sílé babaláwo, ó kàn jẹ́ yí pé a ti fara ru, a ti di bí family friend pẹ̀lú àwọn ọbẹ̀ ẹ̀dùn débi pé tá a bá débẹ̀ a ní apartment wa tá a máa ń dé sí òun ni o. Ọ̀rọ̀ mọ́tò tí mo bá yé dẹ̀ ń sọ. Wọ́n ló ra mọ́tò 40 million. Mọ́tò tó rà ẹ bá mọ̀ bàtò tí ń dáwó mọ́tò, ó dáwó mọ́tò ni o, lọ́wọ́ ẹni jẹrè tìtẹ́rẹ́ ló dáwó mọ́tò, kò ló ṣólẹ̀ o, torí ọbẹ̀ ẹ̀dúgán máa ń sọ fún yín pé ìṣẹ̀dé ò gba nǹkan tó le. Ọbẹ̀ ẹ̀dúgán dẹ̀ máa ń jẹ́ kó yé wa yín pé ìṣẹ̀dé ò lo nǹkan dúdú. Gbogbo ibi tẹ́mi náà bá dẹ̀ dé kò ṣọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀dú nìkan lèmi láti ń ṣáájò fọmọ mi. Àmọ́ nítorí pé tọbẹ̀ ẹ̀dú pé wọ́n gbé èrù sórí wọ́n máa ń post náà fi ní tọbẹ̀ ẹ̀dú wí o. Adé kí lórúkọ ẹ̀ ṣe ń jẹ́ ìlòbí lórí sickness yìí. Adédọ̀ bàbá kan báyìí tí wọ́n kú bàbá yẹn wà lójú odò báyìí, bàbá ńlá Adébẹ̀. Àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí, àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lóríṣiríṣiríṣiríṣi bá a ṣe ń gbé kiri lórí sickness yẹn. Ìgbà míì everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa ń sọ pé dọ̀ ìgbóyò gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o. Gbogbo bàtẹ́ ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ wípé ó lè sickness yẹn ni o. Àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. Kò mu drug, bàbá ẹ̀ ni ó sì gẹrun tó ló ní. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èyí tí Ìyá Destiny tó ti sọ yìí. Kí Ọlọ́run Ọba kó ṣàánú wa, kí Ọlọ́run Ọba kó ṣàánú wa. Ọ̀rọ̀ ọmọ ológo, ọ̀rọ̀ olú ọmọ kò sí fi ṣàwàdà, kò sí fi ṣeré. Gbogbo àwa tí a bá ní ọmọ ológo, àwa tá a bá jẹ́ ọmọ ológo, ẹ jẹ́ ká múra ká gbàdúrà. Kọlùkọlù aburú kò ní kọlù wá, àìsàn aburú kò ní kọlù wá. Ọlọ́run á ṣàánú wa, Ọlọ́run máa gbé wa lékè ọ̀tá because ní tó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ nǹkan tí ó ṣọ́ọ̀kì àwọn èèyàn púpọ̀. Ó jẹ́ nǹkan tí ó bà àwọn èèyàn lẹ́rù púpọ̀ pé irú ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn, irú ògo bẹ́ẹ̀ yẹn, pé ògo ìdílé ni, ògo ìlú ni, pé ó dẹ̀ kàn wá kú bẹ́ẹ̀. Bọ̀kọ́lọ́ ṣàánú, lágbára tá a lè ṣe. So gbogbo bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ ó yí Ọlọ́run mọ́. Àwa gbàdúrà pé gbogbo ojú tó ń wò wá, gbogbo etí tó ń gbọ́ wa, kọ́lọ́ ṣàánú wa, kọ́lọ́ má jẹ́ àsọ̀fọ̀ ẹ̀mí tọmọ tẹbí tará, kọ́lọ́ dẹ̀ mọ́ dáàbò ẹ̀bọ̀ wa. So ẹ̀yin tẹ́ jẹ́ fẹ́ wá sí wa, tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ orí kan ní wa. This is Leke Top Speak YouTube channel. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ comment, ẹ share. So I really appreciate the support you so far. So ìròyìn lọ́lọ́kan òjọ̀kan, news lọ́lọ́kan òjọ̀kan, gbogbo tó ń ṣẹlẹ̀ throughout the world, ìní a máa mú wá lórí ìkànnì wa yìí. Ẹ subscribe, ẹ dẹ̀ tẹ notification bell yín so that anytime tá bá ti drop a new video, so ẹ máa lè rí notification. So we love you all. Thanks for watching.